pé statement tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní wákàtí òun ni n tí bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ tí wọ́n ní ká sọ síta. Gbogbo ìwé ìròyìn pátápátá ni wọ́n láǹfààní láti máa lo ọ́díò yìí lẹ́yìn tá a bá ti release statement yìí tán. Gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ní gbogbo àgbáyé wọ́n láǹfààní láti lo ọ́díò yìí nígbà tá a bá ti play ọ́díò yẹn tán. Gbogbo àwọn tí wọ́n ń kọ̀wé ẹ̀ láǹfààní láti túmọ̀ ẹ̀ lédè Gẹ̀ẹ́sì fún àǹfààní gbogbo ẹni tó bá fẹ́ gbọ́. A máa play ọ́díò náà nísìn kí gbogbo wa ká tẹ́tí ká farabalẹ̀ ká gbọ́. Tá bá wá gbọ́ tán àti wá ṣe ọ̀rọ̀ lé lórí lẹ́ẹ̀kan sí ìtẹ́fẹ́ gbọ́ yìí látẹnu bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Ìgbòho. Orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ sí Sunday Ìgbòho. Lórí ọ̀rọ̀ release tí President Muhammadu Buhari release lórí ọ̀rọ̀ àwọn tó ń lo AK-47 náà fi ń dààmú lóò káàkiri tí gbogbo ayé dẹ̀ rí, so inú wa dùn sí release yẹn gidigidi gan. ẹ rí i pé Yorùbá nítẹ̀gùn bá débi òun ó fẹ́ yọ nìyẹn, tí ẹ bá ṣe pé gbogbo ariwo tí à ń pa tí wàhálà tá à ń fà kì í ṣe pé àwọn Fúlàní ẹ̀sìnmẹ̀ yìí àwọn bandits wọ́n ṣe ń lo AK láti fi dààmú lù láti kidnap yẹn láti ṣe gbogbo nǹkan oríṣiríṣi tó ń ṣe, but kásá dúpẹ́ fọlọ́run pé ariwo tá à ń pa ó ṣiṣẹ́. Ibi tí mo wá ń lọ gẹ́gẹ́ ni pé gbogbo ẹ̀yin ọlọ́pàá, SS, sójà, civil defence tí ìjọba Buhari fún ní agbára pé tẹ́ bá ti rí AK lọ́wọ́ àwọn tí wọ́n fi ń da mọ̀lúù kẹ́ máa pa wọ́n, inú wa dùn sí o. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ ní pé ṣé Ògúnmi ó ti fi ibi tí wọ́n wà ó ti fi hàn yín. President Buhari ò dẹ̀ sọ pé kí ẹ fi ẹlẹ́yàmẹ̀yà ṣe o, kò sọ pé kẹ́ kọrí sílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò nìkan kẹ́ mọ́ lọ́pàá yẹn o. Kì í ṣe gẹ́tẹ́ máa wá rí double barrel tàbí single barrel lọ́wọ́ àwọn fámìlì mi nílẹ̀ Yorùbá ń bí, lọ́wọ́ àwọn bàbá mi tó ń lo oko, àwọn bróda wa tó ń fi ń sọ security, wọ́n fi ń sọ́ra wọn. Tẹ́ bá wá lọ yìnbọn pa wọ́n, tẹ́ máa gbé AK-47 síwájú tẹ́ pé ẹ bá AK lọ́wọ́ wọn, ẹ mọ́ dẹ́rùn nǹkan báyẹn wò ó. Abẹ́ ẹ̀yin ọlọ́pàá àtẹ́sẹ̀ àti sójà Nàìjíríà, ẹ mọ́ dẹ́rùn nǹkan báyẹn wò ó. Iṣẹ́ tí wọ́n rán yín yẹn ni kẹ́ ẹ jẹ́. Gúnmi ti sọ bí tí àwọn tí ń gbé AK tí ń gbé ìbọn ńláńlá tó ń fi ń pààyàn tó ń kidnap èèyàn ó ti fi bẹ̀ hàn yín o. Ibẹ̀ la fẹ́ kẹ́ kọjú sí kẹ́dẹ̀ lọ́bẹ̀ kẹ́ lọ sí tó ń rán yín. Ẹ mọ́ wá sí ọ̀dọ̀ àwọn fámìlì wa ńlẹ̀ Yorùbá ń bí, kẹ́ wá rí bárẹ̀ lọ́wọ́ wọn, kẹ́ yìnbọn pa wọ́n, kẹ́ gbé kè síwájú wọn, kẹ́ lẹ́ẹ̀rẹ́kè lọ́wọ́. Ẹ bá dẹ́rùn kan ibẹ̀ yẹn wò yóò yí lọ́wọ́ o. Ẹ mọ́ dán yẹn wò ó, mo bẹ̀ yín, mo rọ̀ yín ní o. Mo ń jẹ́ iṣẹ́ yìí lórúkọ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ káàkiri gbogbo tí Yorùbá wà, mo ti ń jíṣẹ́ ìpínlẹ̀ ọlọ́pàá o, ẹ̀yin security ìlú Nàìjíríà o. Gbogbo tí Yorùbá wà, mo ń gbẹnu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀, ẹ̀yin security Nàìjíríà pé ẹ mọ́ kí tó tẹ́ máa rí double barrel lọ́wọ́ àwọn security wà nílẹ̀ Yorùbá ń bí, single barrel lọ́wọ́ bàbá tó ń loko tí wọ́n lọ fi ń pẹrẹjẹ tí wọ́n ń sọ̀rọ̀ àwọn tó fi ń secure ara wọn, tẹ́ wá ìbọn pa wọn tàbí tẹ́ lọ kàn ọmọ nulẹ̀ wọn tẹ́ ni wọ́n ní AK lọ́wọ́ tẹ́ mọ̀ fi wọ́n ní kẹfẹ́ lẹ́yàmẹ̀yà ṣe o, abẹ́yìn ni o. Tẹ́ bá ṣerú nǹkan bẹ́ẹ̀ ìjọba olùwọ̀n ọ̀ràn yín o, abẹ́yìn ni ẹ fọgbọ́n ṣe o. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. For the benefit of our brothers and sisters that might not have understand what that audio contained, I will translate as much as I can what that audio is saying, that on his behalf that I'm releasing this statement, and the voice that you've heard is the authentic voice of Chief Sunday Adéníyì Adéyẹmọ, that a lot of you know as Igboho, is advising all the security agency in the Federal Republic of Nigeria that since the federal government have released a statement that anyone
that have AK-47 should be shot at sight. And that also means that the work and our noise and what he has done in terms of the awareness of the Fulani in the southwest must have also generated these kind of opinion from the federal government. He is also now advising that any of the security agency that wants to use these opportunity to not just harass those in the southwest, but also those in the south-south, southeast, or across the country, that those going to their farms with just a single barrel as farmers and get to be killed and roped into where they're saying that they are having AK-47, that they should be careful. And likewise, anyone of the security agency that would like to use this opportunity to create a kind of what we will call and what we know that a single person that has a normal double barrel in the house and then will be robbed, because we know that this has been done so many times by so many security agencies across the length and breadth of this country. Someone will be killed or someone will be robbed with the AK-47. He's advising them that AK-47 is where the bandits that has been given to us by evidence that a lot of Nigerians have seen. Those AK-47 and sophisticated weapons are with the bandit, and Gumi knows where they are. So that means they should be going down to those areas where the bandit or the terrorists are using those AK-47 and so many sophisticated and RPG that we've seen in their hands. They've used these to terrorize, kidnap, not just those in the northern part of the country, but those in the southwest and the southeast. We will not, and he says, tolerate these reasons where our people in the southwest or also in the southeast will become a crime that they have not committed. I will once again play the audio one more time, and we will be releasing that audio that will start circulating. And like I said earlier, all the media houses across the world are more than welcome to use this audio and likewise translate it the way the audio has come out. And that is the reason why I have come out first to release that statement. All other media that are working as well, I've got this statement, and I'm sure they will be using that statement on all their broadcasts across the world. So we're going to play that audio one more time, and then we will bring this press statement to an end. Today is the 8th day of March 2021, and the time check is exactly 1800 hours. We play that audio one more time, and then I will bring the broadcast to an end. Orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ sí Sunday Igboho. Lórí ọ̀rọ̀ release tí President Muhammadu Buhari release lórí ọ̀rọ̀ àwọn tó ń lo AK-47 náà fi ń da mọ̀lúù káàkiri tí gbogbo ayé dẹ̀ rí. So inú wa dùn sí release yẹn gidigidi gan. Ẹ rí i pé Yorùbá nítẹ̀gùn bá débi ohun ó fẹ́ yọ nìyẹn. Tí ẹ bá ṣe pé gbogbo ariwo tí à ń pa tí wàhálà tá à ń fà kì í ṣe pé àwọn Fúlàní ẹ̀sìnmẹ̀ yìí àwọn bandits wọ́n sì ń lo AK láti fi da mọ̀lúù láti kidnap yẹn láti ṣe gbogbo nǹkan oríṣiríṣi tó ń ṣe, but kásá dúpẹ́ fọlọ́run pé ariwo tá à ń pa ó ṣiṣẹ́. Ibi tí mo wá ń lọ gẹ́gẹ́ ni pé gbogbo ẹ̀yin ọlọ́pàá, SS, sójà, civil defence tí ìjọba Buhari fún ní agbára pé tẹ́ bá ti rí AK lọ́wọ́ àwọn tí wọ́n fi ń da mọ̀lúù kẹ́ máa pa wọ́n, inú wa dùn sí o. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ ní pé ṣé Gumi ó ti fi ibi tí wọ́n wà ó ti fi hàn yín.
President Buhari ọ̀dẹ̀ sọ pé kí ẹ fi ẹlẹ́yàmẹ̀yà ṣe o kò sọ pé kẹ kọrí sílẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò nìkan kẹmọ lọ pààyàn o kèsì gẹ̀tẹ̀ máa wá rí double barrel tàbí single barrel lọ́wọ́ àwọn fámìlì mi nílẹ̀ Yorùbá ń bí lọ́wọ́ àwọn bàbá mi tó ń lo oko àwọn bróda wa tó ń fi ń sọ security wọ́n fi ń sọ́ra wọn tẹ́mọ́ wá lọ yìnbọn pa wọ́n tẹ́mọ́ wá gbé K47 síwájú tẹ́ pé ẹ bá ike lọ́wọ́ wọn ẹ mọ́ dẹ́rùn nǹkan báyẹn wò abẹ́ ìyẹn ọlọ́pàá àtẹ́sẹ̀ àti sójà Nàìjíríà ẹ mọ́ dẹ́rùn nǹkan báyẹn wò iṣẹ́ tí wọ́n rán yín yẹn ní kẹ́ ẹ jẹ́ Gúnmi ti sọ bí tí àwọn tí ń gbé èké tí ń gbé ìbọn ńláńlá tí wọ́n fi ń pààyàn tó ń kidnap èèyàn ó ti fi bẹ̀ hàn yín o ibẹ̀ la fẹ́ kẹ́ kọjú sí kẹ́dẹ̀ lọ́bẹ̀ kẹ́ lọ sí tó rán yín ẹ mọ́ wá sí ọ̀dọ̀ àwọn fámìlì wa ńlẹ̀ Yorùbá ń bí kẹ́ wá rí bárẹ̀ lọ́wọ́ wọn kẹ́ yìnbọn pa wọn kẹ́ gbé kè síwájú wọn kẹ́ lẹ́ẹ̀rẹ́kè lọ́wọ́ ẹ bá dẹ́rùn kan ibẹ̀ yẹn wò yóò yí lọ́wọ́ o ẹ mọ́ dán yẹn wò mo bẹ̀ yín mo rọ̀ yín ní o mo ń jẹ́ iṣẹ́ yìí lórúkọ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ káàkiri gbogbo tí Yorùbá wà mo ti ń jíṣẹ́ ìfún yẹn ọlọ́pàá o ẹ̀ security ní ìlú Nàìjíríà o gbogbo tí Yorùbá wà mo ń gbẹnu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ ẹ̀yin security Nàìjíríà pé ẹ mọ̀ kéṣe tẹ́ máa rí double barrel lọ́wọ́ àwọn security wà ńlẹ̀ Yorùbá ń bí single barrel lọ́wọ́ bàbá tó ń loko tí wọ́n lọ fi ń pẹrẹjẹ tí wọ́n ń sọ́ra wọn tó fi ń secure ara wọn tẹ́ wá ìbọn pa wọn tàbí tẹ́ lọ ká wọn mọ́nulẹ̀ wọn tẹ́ ni wọ́n ní èké lọ́wọ́ tẹ́ mọ̀ fi wọ́n ní kẹfẹ́ lẹ́yàmẹ̀yà ṣe o abẹ́yìn ni o tẹ́ bá ṣerú nǹkan bẹ́ẹ̀ ìjọba olùwọ̀nràn yín o abẹ́yìn ni ẹ fọgbọ́n ṣe o ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. ẹ ṣe gan-an.